Èsì àyẹ̀wò òkú Abdulkadir Jimoh ti ṣàfihàn ohun tó mọ̀ ṣokùnfà ikú rẹ̀ ní àtìmọ́lé ọlọ́pàá nílùú Ìlọrin o. Àyẹ̀wò òkú tí wọ́n ṣe ní ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó ní ìpínlẹ̀ Kwara ó mà ti ṣàfihàn ohun tó fa ikú ọkùnrin kan Abdulkadir Ọlátúnjí Jimoh tó mà kú sí àtìmọ́lé ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Tẹ́ ò bá gbàgbé, Jimoh mà kú sí àtìmọ́lé ọlọ́pàá nílùú Ìlọrin ní 20 oṣù kejìlá ọdún 2024 tá a lò tán yìí, lẹ́yìn tí wọ́n mọ̀ mú fún ẹ̀sùn pé ó mà jí ọ̀gá rẹ̀ Gabriel Sunday ní owó tí iye rẹ̀ tó 220,000 naira. Látìgbà náà ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu láti mọ ohun tó ṣokùnfà ikú géńdékùnrin náà. Lára àwọn ìwádìí náà ó ní bí iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe ní kí ilé ìwòsàn kó má ṣe àyẹ̀wò òkú, ìyẹn autopsy, lórí òkú olóògbé náà. Wọ́n wá ní kí ni àyẹ̀wò tó mà jáde nípa òkú olóògbé náà. Ẹ̀dá rẹ̀ tó mà tàwọn oníròyìn lọ́wọ́ ó mà ló mà sọ wípé Jimoh ẹni ọdún 35 ó mà kú nípasẹ̀ àwọn àrùn wọ̀nyí: acute ventricular failure and hypertensive heart disease. Ìtumọ̀ èyí ó mà ní wípé ikú náà ó ní í ṣe pẹ̀lú kí ọkàn èèyàn kó má da iṣẹ́ sílẹ̀ àti kí èèyàn kó ní àìsàn ọkàn tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ríru. Nínú èsì àyẹ̀wò ọ̀hún ó ní wọ́n mà kórúkọ àwọn dókítà tó mà ṣe é sí o, ìyẹn dókítà O.L. Lawal tí wọ́n ní ó mà ló mà ṣe níwájú dókítà Ismail Ọláyíwọlá o. Wọ́n ní àyẹ̀wò òkú náà ó mà sójú ẹ̀gbọ́n olóògbé tí orúkọ tiẹ̀ ń jẹ́ Jimoh Ọládìméjì. Gẹ́gẹ́ bí àlàyé tí dókítà náà tó mà ṣe, ó ní àwọn eyín ẹnu olóògbé náà ipò sì wà ní ipò tó mà dára o. Èékánná ọwọ́ àti ìka ẹsẹ̀ rẹ̀ ó sì dúró déédéé pẹ̀lú bó ṣe sọ. Wàyí o, ìdílé olóògbé náà ó ti wọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ sí ilé ẹjọ́ gíga èyí tó wà nílùú Ìlọrin. Ohun tí wọ́n sì ń béèrè fún nínú ẹjọ́ náà ni owó gbàmábínú tó ń lọ bíi 750 million naira. Ṣáájú ní ìdílé ọ̀hún ó ti ṣe ìfẹ̀hónúhàn àti ìwọ́de àlàáfíà pé àwọn ọlọ́pàá wọ́n ń ṣe màkàrúrù pẹ̀lú èsì àyẹ̀wò òkú náà. Wọ́n ní wọ́n má kọ̀ láti fún àwọn ní èsì ọ̀hún. Àwọn ẹbí Jimoh wọ́n wá ké sí gómìnà ìpínlẹ̀ Kwara, ẹ̀mí àti ìlú Ìlọrin àti ilé ìgbìmọ̀ asòfin pé kí wọ́n má dá sí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti dá wọn lóhùn pé èsì àyẹ̀wò náà ó wà fún ilé ẹjọ́ ní pàtó, nítorí o àwọn mọ̀ pé adájọ́ yóò béèrè rẹ̀ tí ẹjọ́ bá dé ìkòríta kan. Ní báyìí àwọn tí mọ̀lẹ́bí Jimoh tó mọ̀ pé lẹ́jọ́ ní pàtó ni ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà IPO tó ń ṣe ẹjọ́ náà, iléeṣẹ́ ètò ìlera kọmíṣánná ọlọ́pàá Kwara tó fi mọ́ dókítà tó ṣe àyẹ̀wò òkú náà àti àwọn míì. Wọ́n ní alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adétóhun Adéyẹmí ẹni tó sọ wípé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni èsì àyẹ̀wò òkú náà bẹ́ẹ̀ ló mà rí o. Alukoro wa sọ wípé ẹjọ́ náà kò sí ní ìpínlẹ̀ Kwara mọ́, wọ́n mà ti sọ̀ǹgọ̀rọ̀ ẹjọ́ náà ó ti dìlú Àbújá fún ìwádìí tó péye o. Adétóhun wá ní gbogbo àwọn ọlọ́pàá tó wà níbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ó ní wọ́n ti wà ní ìlú Àbújá báyìí. Baálẹ̀ Èṣù ìlú Òṣogbo Káyọ̀dé Èṣúlékè wọ káàlẹ̀ sùn. Baálẹ̀ Èṣù ti ìlú Òṣogbo olóògbé Káyọ̀dé Èṣúlékè ó ti wọ ká ilẹ̀ sùn báyìí nílànà ìṣẹ̀ṣe ní òní tí ń ṣe ọjọ́ 15 oṣù kejì ọdún 2025. Káyọ̀dé Èṣúlékè ó mà ló mà dágbére fáyé o ní ọjọ́ 24 oṣù kínní ọdún yìí. Olóògbé náà ó mà lo ọdún 95 lókè èèpẹ̀. Wọ́n sin olóògbé Èṣúlékè sí agboolé Olúgun tó wà ní agbègbè Ọjọba nílùú Òṣogbo. Nígbà tó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí olóògbé Káyọ̀dé Èṣúlékè, Gbóyèga Oyètọ́lá tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ okòwò ojú omi lọ́wọ́lọ́wọ́ báyìí, ó mà sọ wípé ọ̀kan pàtàkì àti òpó ó ní olóògbé Èṣúlékè mà jẹ́
nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mínísítà Oyètọ́lá ó mà tún fi kọ́rọ̀ rẹ̀ pé olóògbé Káyọ̀dé Èṣúlékè ó mà jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe àti ìlú Òṣogbo lápapọ̀. Ó ní irú èèyàn bíi olóògbé Káyọ̀dé Èṣúlékè ó mà sọ wọ́n láwùjọ oníṣẹ̀ṣe àti láwùjọ olóṣèlú torí ó jẹ́ olótìtọ́ àti oníwà ìrẹ̀lẹ̀. Kí Elédùà kó bá wa tẹ́ bàbá náà sí afẹ́fẹ́ rere. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí látàárọ̀. Ẹ ṣé púpọ̀ o tí àwọn wò kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe like, tẹ́ ẹ share, tẹ́ ẹ comment, ẹ bá wa subscribe sórí YouTube channel wa o. Lágbára Elédùmarè àní súra wa.